Àṣírí àgbà Gabriel ó padà tú. Àwọn Yorùbá ní tírọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo lòtítọ́ yóò bá. Àwọn ẹ́fídẹ́ǹsì tó mú wá fún yín lónìí, ẹ farabalẹ̀ gbọ́ fídíò yìí. Tẹ́ ẹ bá wò ó tán ẹ mísì nǹkan. Gbogbo yín náà lẹ rántí ìgbà tí Muyideen Àgbàlá Gabriel tó pariwo síta pé gbogbo owó tágbàlá Gabriel gbà fóun póun ò rí kankan náà ń bẹ̀, pé àti pé nínú ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel òun ò ní fírídọ́ọ̀mù, òun ò lè ṣe bó ṣe wù ú. Obìnrin míì tún ti wá jáde síta o. Wọ́n sì ní wípé ọ̀rọ̀ ọlọ́gbọ́n máa ń jọra wọn, ṣùgbọ́n ọ̀rọ̀ òmùgọ̀ ńkọ́ òun ló máa ń yàtọ̀. Ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí tán, yín mú àwọn fídíò kan yín play fún yín tí ó jẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi èso. Ṣùgbọ́n Àgbàlá Gabriel náà ti wá jáde sọ̀rọ̀. Kí làgbàlá Gabriel sọ? Àti pé irú ẹ̀sùn wo lọmọdébìnrin náà fi kan Àgbàlá Gabriel? Kí n tó lọ bẹ̀rùn, ẹ jẹ́ kí n kọ́kọ́ mú yín padà sọdún 2024 nígbà tí Muyideen tó jáde tó sunkún jáde. Mò ń bọ̀, ẹ má tí ì lọ ibì kankan, ibì kan là ń lọ. Ẹ kọ́kọ́ gbọ́n tí Muyideen sọ. Àṣírí ti tú. Ẹ farabalẹ̀, ẹ gbádùn ètò, ẹ subscribe. Mò ń bọ̀ náà. Gbogbo ẹ̀yin tẹ́ dáwó fún mi, ẹ kúkú mọ̀ mi, Àgbàlá Gabriel ẹ mọ̀ nígbà tẹ́ dáwó fún mi nígbà tó mú mi jáde síta. Ẹ ṣé mo dúpẹ́ o. Àti ilé àti ṣọ́ọ̀bù àtọjà tí wọ́n rà síbẹ̀ àti ìyàwó tá a fẹ́ síbẹ̀ àtàsọ́run wọn tí wọ́n láwọn bọ́ sí mi lọ́rùn ní kọ̀ọ̀kan. Mo yọ̀ǹda gbogbo ẹ̀ pátápátá. Ìgbà tí Muyideen jáde síta, àwọn ènìyàn ló ti ya wèrè ni pé gbogbo ohun tí ń sọ láti lè bá Àgbàlá Gabriel láti lè bá lórúkọ jẹ́ ni. Ìjọ ọmọdébìnrin náà ti wá ya wèrè ni pé àbó náà tún fẹ́ bá Àgbàlá Gabriel lórúkọ jẹ́. Kí ló sọ? Gbogbo yín náà lẹ́ fi ti ara yín gbọ́. Àti pé kí làgbàlá Gabriel náà wá sọ? Tẹ́ ẹ bá ti gbọ́ méjèèjì tán, ẹ̀yin náà ó mẹ́rin fálárì, ẹ mú ẹ̀bí fẹ́lẹ́bí. S'Àgbàlá Gabriel só ń fi foundation só fi ń wá nǹkan jẹ ni? Ṣé Àgbàlá wá nǹkan jẹ ni? Àbí lóòótọ́ ló fi ń ran àwọn tó ní ìdí ìrànlọ́wọ́? Sí lóòótọ́ ló fi ń ràn wọ́n lọ́wọ́? Ṣẹ̀rọ ọmọdébìnrin yìí tó ń jẹ́ Mariam, ó ní ìdí 13 million láti ṣe iṣẹ́ abẹ. Ẹ wo, ẹ jẹ́ n kọ́kọ́ play fídíò fún yín kí n tó wá ṣàlàyé àwọn kankan tẹ́ ẹ mọ̀, kí n tó tún wá mú fídíò Àgbàlá Gabriel wá in tó náà sọ. Tó rọ ọmọdébìnrin yìí ó lágbàlá Gabriel ọgbọ́n ní fi ń gbowó táwọn ènìyàn dá fóun lọ́wọ́ òun. Ẹ kọ́kọ́ gbọ́ lẹ́nu ọmọdébìnrin náà nà, ẹ má lọ ibì kankan. Mò ń bọ̀, mo wà pẹ̀lú yín. Àkáǹtì mi wá lọ́wọ́ wá dé ní pé olúwa mi ní kí n sọ fún ẹ pé o máa ra fuel sínú bọ́ọ̀sì tó máa lọ ń gbé àwọn church members láti ìgboro wá sí church. Mo máa ra fuel sínú bọ́ọ̀sì méjèèjì, then mo máa tún sponsor oúnjẹ tí àwọn èèyàn ń jẹ ní every Sunday, tó lọ́ máa ń ṣe oúnjẹ fáwọn members every Sunday. Wọ́n ní pé mo máa tún sponsor oúnjẹ yẹn. Èmi rò pé bí owó tí ó pọ̀ ní bí i 30 to 100,000 lọ́ba ní rárá o, ní pé 850 ni mo máa send. Mi ní choice, mo send 850. Nígbà tí mo send 850 tán, wọ́n tún wá ní pé mo gbọ́dọ̀ pé mo máa fún olúwa mi ní owó 50,000 pé kí yẹn envelope fún wọn, ní pé wọ́n lè má fẹ́ gbà ó, ní pé but mo gbọ́dọ̀ fún wọn. Kí wá ní Àgbàlá Gabriel gangan sọ̀rọ̀ yìí? Ṣé rí ọmọdébìnrin yìí, owó tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ tó ní ẹni tó jẹ́ AY tí Àgbàlá Gabriel rán sóhun, owó tó lọ gbà lọ́wọ́ òun nínú bíi 6 million tí wọ́n ti pa, ó ló pọ̀. Lẹ́yìn ìgbà tí wọ́n gba 850, wọ́n tún gba 600, wọ́n tún gba 500. Ó kàálẹ̀ tó pọ̀ tí wọ́n gbà lóríṣiríṣi. Ṣùgbọ́n kí n má máa pọ̀ lọ́rọ̀. Ẹ mọ̀ pé obìnrin sọ wípé AY ló wá bá òun pé dandan òun gbọ́dọ̀ so oúnjẹ fáwọn ará chọ́ọ̀chì. Ẹ jẹ́ wá gbọ́n tí Àgbàlá Gabriel sọ. Tẹ́yìn náà bá ti gbọ́ tán, ẹ mú ẹ̀bí fẹ́lẹ́bí, ẹ mú àrífálárì yín nínú comment section. S'Àgbàlá wá nǹkan jẹ ni? Àbí lóòótọ́ l'Àgbàlá Gabriel ló ń ṣe àánú fáwọn tó ní èdè àánú? Mo ń padà bọ̀. Ẹ wá wo fídíò náà. Ẹ wo fídíò Àgbàlá Gabriel tó náà sọ nígbà tó reply. Ẹ má lọ ibì kankan o. Mo ráyé mo sáfáyé, ẹ̀rù bà mí
ọmọ ibùnú ádámọ̀ níbo là ń báyé lọ. bí church náà la máa ń wà ọlọ́run dẹ̀ ń tẹ̀síwájú iṣẹ́ wọ́n dẹ̀ gbé wọn ó jẹ́ Friday kan tá à ń lọ sí Ìlọrin so gbàtà máa dé ní Saturday àwọn tí mo wá kàn ń pè àǹtí yẹn báwo níṣẹ́ ti rówó àwọn ti rówó gan o in fact wọ́n ń send receipt sí ọ̀dọ̀ tèmi gan ìyẹn àwọn tó ń send owó wọ́n send inú mi dẹ̀ ń dùn láti wá dé ìrọ̀lẹ́ Saturday ọjọ́ yẹn ó dẹ̀ pọ́n ti rí bí 3 million before million forgotten so wọ́n náà máa dáná fún àwọn aláìní àwọn tó kù jẹ tó ra máa ń dáná every Sunday fáwọn tó kù díẹ̀ káàtó fún wọn láǹtí yẹn ní àwọn máa gbé àwọn máa dáná yẹn inú tiẹ̀ bí mi mo ní láyé mo nílò ẹ̀yin kọ́lẹ̀ ń dáná fún wa tẹ́lẹ̀ náà oúnjẹ ọ̀fẹ́ tá a ti ń sè ẹ̀yin wo lè rántí for the past 7 years oúnjẹ ọ̀fẹ́ tá a ti ń sè àmàlà ráìsì ẹ̀bà tá a ti ń sè tó jẹ́ pé Ọlọ́run ń bu àṣírí wa ṣé torí bò wá rò nínú mo yarí lọ́jọ́ yẹn Kristi àlàyé ń gbọ́ mo yarí gan wọn nínú so wọn wá gbé àǹtí yẹn wá bí ó ní kàn jọ pé ẹ̀mí òun ṣe é ni inú mi dùn mo ní wáwù tí wọn bá rí àwọn tó mórí báyìí nǹkan yẹn máa tẹ̀síwájú àgbà wọn láyè wọn ṣe wọn dáná yẹn bí 800,000 torí iná tá a máa ń dá iná yẹn bí 500,000 every Sunday bá ṣe máa ń dáná yẹn is 500,000 bá ṣe máa ń dáná yẹn excuse me. ẹ̀yin náà jẹ́ àjọbíra wa ẹni tó fẹ́ ṣiṣẹ́ abẹ 13 million naira tó ṣẹ̀ṣẹ̀ rí 2 million tó wá lóun fẹ́ fínúfíndọ̀ dáná fáwọn ọmọ ìjọ nínú 2 million naira tí 13 million naira ò sì tí ì pé àbí bó o ló ṣe mọ̀ gan pàgbàlá Gabriel máa ń dáná fáwọn ọmọ ìjọ lọ́jọ́ Sunday sẹ́yìn ò lérò pé ejò tí ń lọ́wọ́ nú ọ̀rọ̀ tí àgbàlá Gabriel sọ èmi ò wá láti wá dájọ́ toráwé dájọ́ lórí ìkànnì ayélujára ẹ̀yin tẹ́ ẹ wà ń lé ẹ̀yin tún mọ̀ ọ̀rọ̀ gbọ́ jà wá tá à ń sọ lọ ẹ̀yin náà ti gbọ́n tọmọdébìnrin náà sọ ọ̀rọ̀ pọ̀ tí mo tún mú bọ̀ wá fún yín torí pé àwọn ènìyàn sì ń sọ níkànnì ayélujára wọ́n ní pé ìntàgbàlá Gabriel sọ wọ́n ní tó ṣe wọ́n ní tó kù díẹ̀ káàtó ni wọ́n ní tí ò da rárá ni ẹni tó wá bọ̀ tó sunkún wá bọ̀ póun ní èdè 13 million fún sí abẹ tẹ́ ẹ wá ń gba owó fún nínú owó tẹ́ ń gbà fún náà lẹ́tún ti ń gba owó fáwọn ọmọ ìjọ tí wọ́n àgbàlá Gabriel náà tún ń gba owó inú ẹ́ńfílóòpù gẹ́gẹ́ bóbìnrin náà ṣe sọ ìtọ́sọ là ń bá a sọ. ẹ̀yin olólùfẹ́ mi ìfẹ́ pọ̀ lọ́rọ̀ lórí eléyìí torí mo tún mú mi bọ̀ tẹ́yìn gan mọ̀ yìí pé ọmọ ènìyàn àbìdíyàn ni o ẹ mọ́ gbẹ́kẹ̀ lọ́mọ nìyàn kò sí èèyàn ọlọ́run mọ́ ọlọ́run nìkan lọ́mọ èèyàn tiẹ̀.